Ìbà lónìí o. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkí, ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjígẹ̀. Pátápátá parí ọlá, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọba tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ìbà àti ọjọ́, ìbà àti wọ̀ oòrùn. Mo ṣe bà kí ìbà mi ṣe ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò oore tọ́mọ aráyé ń pè lálápò ọ̀kà òlòlò tí ń gbé máa ń bí kalòkalò kó má gbé mi báyìí o. Kó má gbé tí ì gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, kó má gbé ẹnì kankan mi báyìí. Mo ṣe bà òde àbàbá ìbà ara orúfí. Ẹ̀yin ìyá, ìbà ni mo ṣe afẹ́ gẹ́gẹ́ níyẹ́. Ìbà, ìbà, ìbà kí ìbà mi ṣe. Ìbà ara wájú ìbèrò ẹ̀yìn. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. Ìbà oyún inú bà sẹ́ẹ̀dì lónìí mo ṣe bà. Ọlọ́gbẹ́ ńlá aya máa parakọ́gi ìbà ni mo ṣe kí bà mi ṣe. Ìbà bàbá, ìbà yèyé. Mo ṣe bà kí bà mi ṣe. Gbogbo ẹ̀yin aṣíwájú mi pátá, ìbà ni mo ṣe o. Ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo àwọn tí wọ́n tí à ń wo ẹṣin wọn tí a fi ń sọ̀rọ̀ tá à ń wo ọlá wọn pé àwọn tó ti ń ṣe ká tó ṣe. Ìbà ni mo ṣe. Kẹ́ ẹ jẹ́ kí ìbà mi ṣe kí mọ́ tẹnu gbó bí ọwọ́. Ẹ dákun, ọmọdé ni mí o. Mi ò láyà akẹ́bọ̀jẹ́. Bẹ́ẹ̀ làgbàlagbà mi ò sì lè fèrè gíjé òbí. Tó ọmọ ọlọ́gbẹ́ ńlá, mo rí bà kí bà mi ṣe o. Mo kí gbogbo ilé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tí ó ṣe pé bàbá kan ti ẹ̀ wà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni. Wọ́n ní ọmọ gíẹ̀sì. Mo ní kí n má sọ kó kéré. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò. Mo dúpẹ́ pé òkun torí tá a bá ṣe ni lóore, tá a bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ní. Gbogbo ẹ̀yin subscribers wa tẹ́ ẹ ti subscribe sí YouTube channel wa, mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin followers wa ní Facebook pátápátá ni mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin ni a máa bá, àwa náà ni a máa wá. Ìyìn ní gbúrò aburú sí yín, ẹ̀yin náà ò sì ní gbúrò aburú sí mi. Kí ni mo fẹ́ kí a pẹ̀ kẹ́lù lónìí tí mo fẹ́ ká mẹ́nu bà? Òun náà ni akọ̀yà. Akọ̀yà, kí ni Yorùbá ń pè ní akọ̀yà? Nínú pípé rẹ̀ a ti rí pé ó ti fara hàn. Akọ̀yà náà ni pé n tá fi dá sẹ̀ríà fún ẹni tó bá yan èèyàn jẹ. Yálà ó ná èèyàn ni. Ó ṣe gbá ni ó ṣàwò ni. Akọ̀yà yóò ti yé àwọn ọmọ Yorùbá. Akọ̀yà pé oríṣiríṣi o. A máa ń fi ètùtù ìpèsè. A máa ń fi ìpèsè ṣe akọ̀yà. Ìpèsè akọ̀yà wà. Bẹ́ẹ̀ ni. Ọṣẹ akọ̀yà ó wà. Òrùka, ìgbàdí, gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbẹ́rẹ́ ó wà tó jẹ́ pé wọ́n ó sin sára ni. Eléyìí tó sì jẹ́ pé èèyàn ó fi sára ni tó jẹ́ pé wọn ò gbọdọ̀ lu èèyàn mọ́. Ó wà. Tó túmọ̀ sí pé akọ̀yà. Akọ̀yà a máa ń lò níbi tí wọ́n bá ti yan ni jẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Bóyá ní ìsìn ẹnìkan kan, bóyá èèyàn ń kọjá lọ. Lẹ́nìyàn kan wò èèyàn pé èèyàn ò dẹ́ jẹ́ bí owó kan jùgbájú sí yàn, ó ná èèyàn sá. Èèyàn wá wò pé kí ni a fi wá ń jẹ́ ọkùnrin? Kí là fi ń jẹ́ ọkùnrin? Àwọn akọ̀yà kan wà tó ní ẹ̀rọ̀. Àwọn kan sì wà tí ò lẹ́rọ̀. Àwọn kan wà tí ò lẹ́rọ̀ rárá. Irú àwọn eléyìí tí ò bá lẹ́rọ̀ yìí, ẹ dákun, ẹ má jẹ́ ká máa sábà lọ díẹ̀. Lóòótọ́, nǹkan mi máa ń bọ́ sí wọ̀sì tí èèyàn ó fẹ́ sọ pé èmi ló ṣe báyìí fún. Ṣùgbọ́n ẹ má jẹ́ àbínú tán. Ẹni tó ṣe nǹkan tó dùn yàn lénìí, wàláhì ó lè ṣe nǹkan tí ó dùn mọ́ yàn nú lọ́la. Ọ̀tá 20 ọdún ó lè padà wá dọ̀rẹ́ o. Wàláhì ọ̀rẹ́ 100 ọdún ó lè dọ̀tá láíláí tí èèyàn ò ní dá síra mọ́. So ẹ jẹ́ ká máa wo àwọn àgbàlagbà, àwọn bàbá wọn ní tí a bá ń gbẹ́ kòtò ọ̀tá ká gbẹ̀mọ́ níwọ̀n nítorí ọ̀rẹ́ ẹni ó lè jìn sí. Ẹ dákun. Ṣé rí Yorùbá? Wàláhì yàrá kan ni wá o. Wàláhì yàrá kan ni wá. Torí pé kò sí bá sì túnú dúdú tá à ní bá funfun. Kò sí bá sì tún funfun tá à ní bá dúdú ń bẹ̀. Tá a bá bẹ̀rẹ̀ sí ní wọ́n lókun ò ní gùn kó mọ̀ níbi tí ó ti ṣẹ̀ wá. Ó túmọ̀ sí pé gbogbo àwa Yorùbá, àwa káàárọ̀ oòjíire kóòtù oòjíire, tá a bá tú a máa kanra lọ́nà kan àbọ̀ náà kejì pé ọmọ ò mọ́mọ́ ẹ̀gbọ́n bàbá kinní kan, òun ló fẹ́ wọn ní kinní ní Ìjẹ̀bú níbi ilé lágbolé kan tá à ń pè ní sẹ́mọ̀. Bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn. Ó túmọ̀ sí ní pé ká má ṣe aburú sí rárá wa. N tó ti dáa jù náà ni ká má ṣe aburú sí rárá wa. Ẹ má jẹ́ aṣàbúrú sí ra wa. Gbogbo akọ̀yà tí a bá ní lọ́wọ́ ẹ jẹ́ kó jẹ́ léyìí tó lẹ́rọ̀.
ẹ jẹ́ kó jẹ́ eléyìí tó lẹ́rọ̀. Ó dẹ̀ níbi tí ó sì níbi tí wọ̀ sí máa ń dé kéèyàn tó sọ pé èèyàn kọ́yà. Ó níbi tí wọ̀ sí máa ń dé. Mo rántí bàbá ń bá mi sọ̀rọ̀ níjọ́ kan, wọ́n ní àṣírí kan gbólóhùn lásán ni, kò ní nǹkan kan pé yẹn ó sin nǹkan kan, kò ní kíní kan, pé gbólóhùn lásán ni. Wọ́n ní ṣùgbọ́n gbólóhùn yẹn nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa, k'Ọlọ́run ṣàánú, k'Ọlọ́run kó bá wa fọ̀run kẹ́ gbogbo àwọn bàbá yìí. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá, gbólóhùn lásán. Wọ́n ní téèyàn bá sùn ti ìyàwó ẹ̀ nínú ilé, téèyàn bá wá rántí gbólóhùn yẹn, téèyàn wá ń pè sínú, téèyàn wá mí èémí ẹ̀ sí ìyàwó èèyàn lára, ó lè dòkú kílẹ̀ tó mọ́. Ẹ rí pé àwọn bàbá wa gbé nǹkan sínú o, wọ́n gbé nǹkan sínú tó pọ̀. Yóò ti yí àwọn àgbàlagbà. Wọ́n tún wá ní táwọn ò bá fún mi níṣẹ́ yìí, a lọ sínú oko ní ẹsẹ̀ mi ò gbọdọ̀ kanlẹ̀, táwọn náà ò gbọdọ̀ kanlẹ̀. Tí mi ò bá wá gbọ́, mi gbọdọ̀ sọ pé mi ò gbọ́, màá mérí ni. Mérí ni pé mi ò gbọ́ kí wọ́n tún pè. K'Ọlọ́run Elédùmarè kó dákun kó bá ṣàforíjì fún àwọn bàbá tí wọ́n ti lọ, àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá, àwọn tí wọ́n mú kinní tí wọ́n ń lò ní ìlànà òtítọ́ tí wọ́n ti lọ, àwọn tí wọ́n ní kinní táwa ń dé bá. K'Ọlọ́run Elédùmarè kó dákun kó bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn, k'Ọlọ́run kó foríjì wọ́n. Àwọn tán sì wà láyé nínú wọn, k'Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kán gbáyé ìnira, kó fayé rọ̀ wọ́n lọ́rùn, torí àwọn àgbà tí nǹkan ń bẹ lọ́wọ́ wọn sì ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ̀rù bíbà pé kíni wọ́n máa fi kíní ṣe, ṣé wọn ò ní máa fi ṣe báyìí, ṣé wọn ò ní máa fi ṣe báyìí, òun ni ò jẹ́ wọn fẹ́ filẹ̀. Kì í ṣe pé kò ságbára ńlẹ̀ Yorùbá mọ́, agbára ń bẹ ńlẹ̀ Yorùbá. Sì bá a gbọ́ nínú ìtàn pé wọ́n lè sọ̀sán dòru. Ebi láyé àtijọ́ wọn náà máa ń ká òṣùpá, tó ṣùpá bá mú tí àwọn oní kíní sì fẹ́ jáde, wọn ó ka tí ò ní mọ́lẹ̀ rárá. Ṣebí wọ́n ń já bàálù. Àṣírí ilẹ̀ Yorùbá tó lè já bàálù tí ń fò lọ lójú ọ̀run wà. Bẹ́ẹ̀ ni, tán ń pè àkàbá. Tó yẹ pé tán bá ti ń dì báyìí, tálàǹgbà bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ ògiri, tán bá ń dì báyìí, tán bẹ̀rẹ̀ sí ní ìdí tí wọ́n ń pe gbólóhùn rẹ̀, àṣà tó ń fò lọ lójú ọ̀run yẹn, wọ́n ti ẹ̀dán yẹ̀wò lójú ti tèmi. Àṣà tí ń fò lọ lójú ọ̀run tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdí báyìí, tán bẹ̀rẹ̀ sí ní ìdí, kò lè gbápá gbẹ́sẹ̀ mọ́, ó sì jábọ́lẹ̀. Séyìn ni ò ní já bàálù. Séyìn ni ò ní já bàálù. Nǹkan ń bẹ lọ́dọ̀ ẹ̀yin bàbá wa. Ṣùgbọ́n ìwà wa sìn ní k'Ọlọ́run ó ṣàánú ló jẹ́ kí a máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. Gbogbo ìwọ̀sí là máa ń fẹ́ kọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Akọ̀yà tí mo fẹ́ fi sílẹ̀ yìí, akọ̀yà tó dájú ni. Ní àsìkò kan ní ìlú kan, bàbá yìí mo fẹ́ pẹ̀ sọ ni. Bàbá yìí wọ́n ń kọjá lọ lọ́jọ́ náà, aláwọn ń lọ ilé àna àwọn nílùú kan. Òjò wá ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, òjò yẹn ń ṣe wíníwíníwíní. Wọ́n pàdé àwọn eléégún. Làwọn eléégún yìí bá nà wọ́n. Náà bá nà wọ́n. Àwọn wò pé táwọn sì ti aṣọ funfun làwọn sì wọ̀, white làwọn wọ̀, white làwọn wọ̀, tán ti kó àwọn lọ́rẹ́ tó ti stay. Àyùbí inú rẹ̀ tí àbàtà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀. Láwọn wá wò pé làwọn bá bọ́ sí kọ̀rọ̀. Làwọn bá sa kíní ìbúṣe káwọn sà. Wọ́n nígbà táwọn fi délé àná àwọn, aláwọn mọ̀ pé ẹni tó mọ àwọn wà ń bẹ̀. Káláwọn mọ̀ pé ẹni tó mọ àwọn wà ń bẹ̀ ni àwọn ò ní sà. Nígbà táwọn fi délé àná àwọn, wọ́n ti dé. Àtẹ́gún, eégún ti bá sọ, eégún wo ni ò kì í bá sọ bọ́ àgọ̀ lórí. Ó ti bọ́ àgọ̀ lórí. Àtẹ́gún àtàwọn èrò àti àwọn tó tẹ̀lé lẹ́yìn, èèyàn bí ogún ní ń sun ní yàgbẹ́ nínú gbogbo wọn. Káwọn tó fún wọn lẹ́rọ̀. Àwọn àgbààgbà Yorùbá, nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Sí irú àwọn àṣírí bẹ́ẹ̀ ṣì wà àbí kò sí mọ́? Ó sì wà o. Bẹ́ẹ̀ ni mo sọ, irú àwọn àṣírí bẹ́ẹ̀ ó sì wà. Ìkan lára wọn leléyìí tí mo fẹ́ fi sílẹ̀ yìí. Iṣẹ́ àwọn àgbàlagbà ni. Eléyìí tí mo fẹ́ fi sílẹ̀ yìí. Ẹ dákun. Mo ń sọ ẹlòmíì ò ní kí ló tó fi sílẹ̀, rárá kò rí bẹ́ẹ̀. Lójú ti tèmi, mi fi sílẹ̀ fún dáadáa ni. Ẹni tó bá wà lò lọ́nà tí ò dáa, òun ni ìyà rẹ̀ ń bẹ fún. Yóò kẹsàn rẹ̀. Àtàkùrọ̀ wọnú àdó ò lè gbọ́mọ ẹ̀wọ̀. Tó bá wù ọ́, máa fi àwọn nǹkan ilẹ̀ Yorùbá, èyí tó jogún bá àti èyí tí orí níta, máa fi wùwà tí ò dáa, máa fi pọ̀ ọmọnìkejì ẹ̀ lá, ọba ń bẹ. Má wọrí, ọba ń bẹ. Ìbá àwọn ọmọ yẹn ó sì máa fi pè ránṣẹ́ sí ọ. Nígbà tí ìwà tó ti wù sílẹ̀, tó ti bá yí jẹ́, tó ti bọ̀run sì jẹ́. Ìwọ gẹ́gẹ́ ó jẹ́ inú ìyà yẹn kó tó lọ. Kò dé sígbà tó bá lọ tán. Ó jẹ́ ń bẹ̀ kó tó lọ. K'Ọlọ́run kó dákun kó ṣàánú fún wa, kó má jẹ́ abalẹ̀ jẹ́ fọ́mọ wa.
wọ́n sì gborúkọ ọmọ ẹlòmíì pé ọmọ alágbájá ni báyìí, wọ́n sì máa fi pè ránṣẹ́. Wọ́n fẹ́ lè pọ̀ táwọn máa ń lọ sí kọ̀rọ̀ kan lọ́wọ́ pa nítorí ìwà burúkú tí bàbá ẹ̀ ti wù sílẹ̀. Ẹ má jẹ́ a máa fi nǹkan nira wa lára. Oògùn ilẹ̀ Yorùbá, àwọn bàbá wa ní oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ta ló mọ ọjọ́ kan àpọ́njú? Kò sẹ́ni tó mọ̀. Tọ́lọ́run bá sọ pé àsìkò ẹ̀dá tó, kò sí nǹkan tó lè ṣe, gbogbo ogun rẹ̀ ní òdo mi ń jọ́ tí Ọlọ́run bá sọ pé àsìkò tó. Ó lè gbàgbé gún yan kó má sá. Ṣùgbọ́n Yorùbá tó wá sọ pé oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo, tí wọ́n yé wọn o. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ẹ̀kọ. Wọ́n ń pe ewé kan ní ewé Sufunsun'Do. Ewé Sufunsun'Do. Ewé ẹ bá mi wá. Ewé Sufunsun'Do. Owó ẹyọ tí ò lújú. Owó ẹyọ tí ò lújú. 11 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá mi wá. Ṣé ti bá mi wá owó ẹyọ àti ewé Sufunsun'Do tí mo sọ yìí. Ẹ wá mú ẹ̀kọ, ẹ là sí méjì. Tẹ́ bá ti la ẹ̀kọ sí méjì, ẹ mú ìyẹ̀rosùn, ẹ mú ewé Sufunsun'Do tí mo sọ yìí. Tí èèyàn bá ti ń bá obìnrin láṣepọ̀, èèyàn máa fi ewé, èèyàn máa fi nu nǹkan ọmọkùnrin. Kì í ṣe ẹ̀kan lèèyàn ó fi nu, èèyàn lè fi nu bí ẹ̀mẹ́ta. Èèyàn ó wá mú ewé yìí. Tí èèyàn bá ti la ẹ̀kọ sí méjì, owó ẹyọ yẹn èèyàn ó kó sáàárín ẹ̀kọ. Èèyàn ó mú ewé yìí, èèyàn ó kó lé lórí. Èèyàn ó wá mú ìyẹ̀rosùn, èèyàn ó fi tẹ fá ọ̀yẹ̀kú lọ́tùn, ìwòrì lósì. Èèyàn ó fi tẹ̀. Tí èèyàn bá ti wá tẹ̀ tán, èèyàn ó wá pa ẹ̀kọ yẹn pọ̀ padà. Èèyàn ó wé ní okùn. Èèyàn ó wá lọ bò mọ́ orí àtàn. Èèyàn ó pe gbólóhùn rẹ̀ sí o, màá sì débi gbólóhùn o. Tẹ́ bá ti wá bò mọ́ orí àtàn, tó bá di ijọ́ keje, ẹ lọ kó. Ẹ ti rán apẹ́tẹ́ sílẹ̀. Tẹ́ bá ti ń kó, inú apẹ́tẹ́ lẹ kó owó ẹyọ yìí sí. Ẹ kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀kọ yẹn náà, ẹ kó mọ́. Ẹ kó sínú pẹ́tẹ́ tẹ́ ti rán yẹn. Apẹ́tẹ́ yẹn ẹ kó sí. Yóò máa wà lára yín. Ẹ má jẹ́ kí n tàn yín. Tẹ́nìkan bá nà yín, ẹni tó rẹ́rìn lásìkò ìgbà náà tó rí báyìí pé lágbájá, pé ẹni wọ́n na lágbájá, ó rẹ́rìn, yóò forí kó sí. Òun náà ó forí kó. Bẹ́ẹ̀ ni, òun náà ó forí kó. Ẹni tó rẹ́rìn lásán lásìkò yẹn yóò forí kó. Báwo wá ni gbólóhùn ẹ ṣe lọ? Tẹ́ bá ti tẹ̀ tán, á ní àwo kéré, àwo gorí ẹní, àwo dàgbà tán, àwo gorí àtẹ. Ǹjẹ́ mo kéré, mi ò kéré, ó ní kẹ́ ẹ fòrìṣà mi tì mí pè. Adífá fún àgùnfọn nígbà tí ń gbógun ròde ẹ̀ràn fínfín. Ǹjẹ́ àgùnfọn mọ̀dé ò, ẹyẹ olóòràn. Torí Fá ló ní kẹ́ ẹ má nà mí. Ọ̀rúnmìlà ló ní kẹ́ ẹ má nà mí. Ọ̀yẹ̀kú bí wòrì ló ní gbogbo ẹni tó bá nà mí kó máa bì, kó máa su. Ǹjẹ́ àgùnfọn mọ̀dé ò, ẹyẹ olóòràn. Bí gbólóhùn rẹ̀ bó ṣe lọ, òun nìyẹn lẹ́ pèsè. Tẹ́ bá ti wá, tí nǹkan yẹn bá ti wá ṣẹlẹ̀ pé wọ́n nà yàn, èèyàn rà bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan, èèyàn wá ra mú owó ẹyọ kan. Èèyàn ó pe gbólóhùn yẹn sí. Tí èèyàn bá ti pè pé gbogbo ẹni tó nà mí àti ẹni tó rẹ́rìn, kán máa su, kán máa bì. Ẹ wá fi sínú àpò ọ̀tọ̀. Ẹ ní dá padà sínú apẹ́tẹ́ mọ́ o. Torí pé tẹ́ bá ti dá padà síbẹ̀, ẹ ní dá wọn mọ́ o. Nǹkan mìíràn sì lè ṣẹlẹ̀ o. Bó jẹ́ gba èèyàn, nǹkan mìíràn lè ṣe wọ́n o. So ẹ wá dá padà sí àpò ọ̀tọ̀. Ǹlẹ́ dá padà sí, ẹ ní dá padà sínú ti ibi tẹ́ ẹ ti mú mọ́. Torí òun ní ẹ padà fún wọn ní ẹ̀rọ rẹ̀, òun lẹ̀ ẹ̀rọ rẹ̀ àti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tẹ́ bá kó jáde nínú kíní ẹ̀kọ yẹn. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tẹ́ kó sínú apẹ́tẹ́ yẹn, ẹ kó mọ́. Òun ni ẹ fi lẹ́wàá lọ. Wọ́n ó fi fọ́ ẹ̀kọ mú. Inú bàsíà, ẹ lè fọ́ ẹ̀kọ bí 10 sínú bàsíà. Ẹ wá dá kíní tẹ́ lọ yẹn sí. Tẹ́ bá ti dà sí, gbogbo wọn ó mú. Ẹni tó bá ti mú, ara ẹ̀ ó balẹ̀. Àṣírí àtijọ́ ni mo fi sílẹ̀ yìí o. Ọmọ gíẹ̀sí. Lẹ́yìn ọ́ ní mí ají okùn. Ọmọ ọlọ́gbẹ́ ńlá ayé àmọ́ parakọ́gi. Mo kí gbogbo ilé. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé
kí ẹ subscribe sí YouTube channel wa. Ó náà ni ìgbàyọ̀ǹda lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀. Eléyìí tí ò bá yé yín tẹ́ bá pè mí, yín dáhùn. Ṣùgbọ́n o, ẹ má tún àlàyé ṣe fún mi tàbí kí ẹ má sọ pé kí n ṣe tún àlàyé ṣe fún yín. Ẹ ti wò ó, ohun tí ò yé yín ń bẹ̀ ní kẹ́ ẹ béèrè. Lórí iṣẹ́ tí mo bá fi sílẹ̀ ni o, kì í ṣe eléyìí tí mi ì fi sílẹ̀ o. Lórí iṣẹ́ tí mo bá fi sílẹ̀, ọmọ Gẹ̀ẹ́sì ó dárúkọ ewé báyìí nínú iṣẹ́ kan báyìí tó fi sílẹ̀. Ẹ ṣàlàyé iṣẹ́ yẹn fún mi. Kì í ṣe pé kẹ́ ẹ máa tún sọ ọ́ jàre, ẹ má tún máa tún sọ. Ẹ bá ti dárúkọ iṣẹ́ yẹn, yín ti mọ̀. Ìbéèrè mi wà ní pé orúkọ nǹkan báyìí tó dá ń bẹ̀ mi ò mọ̀. Orúkọ míì wo ni wọ́n tún ń pè? Tí mo bá mọ orúkọ míì tí wọ́n ń pè, yín jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo mọ orúkọ míì tán ń pè. Tí mi ò bá wá mọ orúkọ míì tán ń pè, yín jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyìn mọ orúkọ míì tí wọ́n ń pè. Àìmọye àwọn ewé míì wà tó yẹ pé èmi gan, ewé kan wà tí mo lọ máa ń já ní iwájú tó yẹ pé wọ́n kàn fi hàn mí gbà yẹn pé ewé báyìí rèé o. So tó yẹ pé tí n bá ti fẹ́ lò ibẹ̀ mo ti lọ ń já, ìyìn mọ orúkọ tán ń pè níbò mi. So ẹni tó bá wá béèrè yóò dàbí ẹni pé bóyá kínní. Ṣùgbọ́n èmi ń sọ iṣẹ́ tí mò ń fi sílẹ̀, lóòótọ́ mo fi sílẹ̀ kó lè wúlò fún èmi náà, sì tún fi sílẹ̀ fún ọjọ́ iwájú tí mo bá nílò rẹ̀ ni, torí pé kò lè parun, kò lè kúrò ńbẹ̀ àfi tí ò bá sí YouTube mọ́ lókù, tí ò bá sí social media mọ́ lókù. So ẹni tó bá wúlò fún tó bá fẹ́ ṣe, ẹ dákun, ẹ má jẹ́ ká máa fi àwọn gẹ́gẹ́ bí mo sọ síwájú àṣírí ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká máa fi ṣera wa léṣe. Ẹ jẹ́ ká rántí àtakóró wọnú àdó ò lè gbọ́mọ tiẹ̀ wọ̀. Ibi tí wọ́n sọ pé tí ẹ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ń tẹlòmíì pín sí. Ọmọ kékeré lásán yóò ba gbogbo ohun tó kó sára tó ń pè lóògùn jẹ́. K'Ọlọ́run kó dákun kó ṣàánú fún wa. Bí Akoya yẹn ṣe lè, mo fi ń dá yín lójú pé iná ni o tí ò mójú ẹni tó dáa. 08061408254 ọmọ Gẹ̀ẹ́sì Herbal and Cosmetics Production. Ọmọ Gẹ̀ẹ́sì TV ni ẹ bá wa subscribe sí ní YouTube. Akoya tó dájú ni, tó dájú ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, iṣẹ́ tó dáa ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, mi ní gbúrò aburú sí yín, ẹ̀yin náà ní gbúrò aburú sí mi o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn subscribers wa tán ti subscribe sí YouTube channel wa. Ẹ̀yin followers wa ní Facebook, mo dúpẹ́ o. Ọmọ Gẹ̀ẹ́sì dúpẹ́ o. Àti wọ 5,500. Ẹ ṣé.